gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday December 22 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ bá ń pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, àwọn èèyàn máa value presence yín láàyè iṣẹ́ lọ́jọ́ tòní o. Ẹ máa wà active dáadáa tílẹ̀ ọjọ́ tòní á fi ṣú. Ìgbésẹ̀ tẹ bá fẹ́ gbé lọ́jọ́ tòní àbí ìpinnu tẹ bá pinnu ó jẹ́ tó ṣe pé àwọn èèyàn máa gba tiẹ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹrẹ àwọn opportunity tuntun kan tó jọmọ́ ti iṣẹ́ tó ṣe pé ó lè bí ìpò padà fún iṣẹ́ yín gan. Gbogbo akitiyan tí ẹ ti ń ṣe pátápátá ó máa bí oore fún yín lọ́jọ́ tòní. Kò dára kẹ́ sùn láì tọ́nà sùn lénìí, kò dára kẹ́ wọṣọ dúdú birimù látòkè délẹ̀ lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 6:15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kí ẹ rí àwọn opportunity travel lọ́jọ́ tòní o. Opportunity ìrìnàjò lè wáyé, ìrìnàjò yìí sì lè jọmọ́ ti iṣẹ́ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí opportunity tuntun láti ìlú òkèèrè, láti ọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ oríire fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ má fọkàn sí gbogbo nǹkan tẹ bá ń retí kó lè wọlé fún yín ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ lo gbogbo ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín àbáwọn ìdíyà tó bá wọlé sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní. Ẹ lò láti jẹ́ kọjọ́ tòní dára. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ máa experience ìyípòpadà ọ̀túnú gbèsè ayé yín tó ṣe pé ìyípòpadà ilé bí ìdàgbàsókè ó lè bí ìyípòpadà rere nínú gbèsè ayé yín lọ́jọ́ tòní. Ẹ adapt sáwọn changes tó bá wáyé lọ́jọ́ tòní. Bá ti lè adapt dáadáa lọ́jọ́ tòní, ẹ prepare ara yín fún ìyípòpadà ọ̀tún náà. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ lè fi plan ọjọ́ iwájú kalẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kẹjọ jókòó kẹjọ plan bọ́jọ́ iwájú ṣe fẹ́ rí. Àbíire púpọ̀ fún yín. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ ṣe nǹkan yín létò ètò kẹ́sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:30 ní ìrọ̀lẹ́ sí aago 8:30 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ìfẹ́ á gbalẹ̀ nínú ọkàn yín lọ́jọ́ tòní o. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á jẹ́ tó ṣe pé ó máa gún régé dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ lo àkókò àti ìgbà tó tayọ pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ surprise wọn pẹ̀lú nǹkan tó special dáadáa. Ẹ fún wọn látẹ̀ńṣọ́n tí wọ́n ti ń fẹ́ látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní tẹ bá ṣe gbogbo eléyìí àbí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara dáadáa. Ọjọ́ tòní ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ wà positive minded. Ẹ fi ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín mójútó ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ẹ máa wà very active lọ́jọ́ tòní. Tẹ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, ẹ máa rí result tẹ́ ẹ̀ ń fẹ́ láàyè iṣẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ má tẹpá mọ́ṣẹ́ láláì plan dáadáa o. Ẹ plan kẹ́ fètò sí gbogbo nǹkan yín dáadáa kí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe lọ́jọ́ tòní kẹ́ lè rí good result lórí rẹ̀. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ẹ rí dájú pé wà positive kẹ́ sì ní ìrètí pé gbogbo kan ti dá. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, inú yín máa dùn láti inú wá lọ́jọ́ tòní o. Gbogbo nǹkan tẹ bá ṣe pátápátá làwọn èèyàn máa appreciate púpọ̀. Ó ṣeé ṣe kí wọ́n gbóríyìn fún yín dáadáa, kó compliment yín dáadáa láàyè iṣẹ́. Agbára káká máa wà fún yín. Ẹ máa wà very creative. Ọpọlọ yín sì máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ làwọn kan wọ̀nyí lọ́nà tó máa gbàràn ìgbésí ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí dára. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:15 ní ọ̀sán sí aago 2:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ẹ bá lo àkókò àti ìgbà tó dára lọ́wọ́ ìrọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí. Á jẹ́ tó ṣe pé ó máa wà very memorable tó máa tayọ dáadáa. Ọjọ́ tòní ó ṣeéṣe
kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn tó jẹ́ bí mọ̀lẹ́bí àbá àwọn tó súnmọ́ yín, kẹjọ sọ̀rọ̀ tó ṣe é pé ọ̀rọ̀ yìí á bí ìpòpadà tún nù gbèsè ayé yín. Ọjọ́ tòní ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa rí gbárùkùtì tẹ́ ń fẹ́ látọ̀dọ̀ àwọn tó jẹ́ bí fámílì sí yín tàbí àwọn tó súnmọ́ yín. Ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fètò sí nǹkan yín dáadáa lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Yan oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ẹ máa wà active dáadáa lọ́jọ́ tòní. Ọpọlọ yín máa jí pépé. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi yanjú nǹkan tó dàbí aáwọ̀ tó wà láàrin ẹ̀yin àtèèyàn tó súnmọ́ yín kan. Ọjọ́ tòní tó jọjọ́ tó ṣe é pé ẹ máa láǹfààní láti yanjú gbogbo nǹkan tó bá dàbí pírọ́blẹ́mù tó lágbára lọ́jọ́ tòní pẹ̀lú ọpọlọ pípé yín. Ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ jìnnà sí ọtí mímu. Kó má jẹ́ pé tí ẹ bá mu ọtí àti ìtọ̀ bí yín síkírìtì yín pátá ẹ máa fẹ́ ṣàlàyé ẹ̀ jáde. Ẹ rí dájú pé ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Ẹ má ṣe ìpè fún èèyàn rárá. Kí ẹ sì má fàyè gba kí ènìyàn ṣe ìpè fún yín lénìí kò dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Owó ò ní jẹ́ ṣòro yín rárá lọ́jọ́ tòní. Nǹkan máa lọ dáadáa láàyè iṣẹ́. Ó wá wọlé fún yín. Ẹ lè náwó lórí nǹkan tó ṣe kókó lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi gbé ìgbésẹ̀ tuntun, láti fi invest lórí ohunkóhun. Gbogbo nǹkan tẹ́ bá kówó lé lórí lọ́jọ́ tòní á di rere lọ́jọ́ iwájú. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀. Ẹ fètò sí nǹkan yín, kẹfọgbọ́n àfìyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Ẹ lè plan nǹkan tuntun lọ́jọ́ tòní kẹbẹ̀ tí iṣẹ́ lé lórí. Á padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù 20 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpèlé eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní á ṣe ń bí ìgbà pé ayé yín tún ti yí padà, ó tún ti dọ̀tun. Inú yín máa dùn púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á dàbí ìgbà pé nǹkan máa tó lọ dáadáa. Ẹ máa feel ẹ̀ bí ìgbà pé nǹkan pẹ́ lọ dáadáa fún yín. Á dàbí ìgbà pé gbogbo nǹkan máa tó rí bí ẹ ti ṣe ń fẹ́. Ọjọ́ tòní dára púpọ̀ láti make a plan, láti gbé ìgbésẹ̀ ọ̀tun. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé lọ́jọ́ tòní lè ràn gbèsè ayé yín lọ́wọ́. Ọjọ́ tòní ó ṣeéṣe kí owó tún wọlé fún yín pẹ̀lú. Ẹ wá dára kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín dáadáa lénìí kí ẹ wà positive. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Ẹ plánù dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ò ṣọjọ́ tó ṣe é pé lè fi gbé ìgbésẹ̀, ṣùgbọ́n ẹ lè fi plánù dáadáa. Ṣùgbọ́n inú yín máa dùn púpọ̀ láti inú wá lọ́jọ́ tòní. Ẹ máa láǹfààní àti yanjú àwọn nǹkan tó dàbí iṣẹ́ kọ̀ọ̀kan tó ti ń disturb yín láti jọ́ mẹ́ta, tó ti ń stress yín láti jọ́ mẹ́ta. Ọjọ́ tòní kẹ́ máa fàyè gba kí iṣẹ́ wà lórí yín kankan débi ń pa máa disturb yín. Á dàbí ìgbà pé iṣẹ́ kan lẹ gbé sórí kankan, gbogbo nǹkan kíkan tó bá dàbí ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì ẹ mọ̀ dájú pé àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí kò ní pẹ́ tí gbogbo àfi níyanjú o lọ́jọ́ tòní. Kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Ó ṣeéṣe kí ẹ bá àwọn opportunity tuntun pàdé látara àwọn ènìyàn tuntun tí ẹ bá pàdé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ ní nǹkan kan tó ṣe é pé á fún yín ní ayọ̀, á fún yín ní ìdùnnú, tí á tún fún yín ní ìrètí ọ̀tun pé ó dà yín pé nǹkan yín máa padà lọ déédéé bí mo ṣe ń wò yìí. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé social day ni. Ẹ fọjọ́ tòní báwọn èèyàn ṣe, àwọn èèyàn máa fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Ẹ̀yin náà sì fẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú. Ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ báwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín kẹ́ bá wọn ṣe lọ́jọ́ tòní o. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀rín. Sky blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.